béèrè ọ̀nà ó ṣe kókó ẹ fọgbọ́n lọ́gbọ́n ṣe kò sẹ́ni gbọ́n tán dídá ló dá lọ́mọ fi dẹ̀gbẹ́ ẹgbẹ́ kì í ṣe lé ọmọ ìjà lóde torí dòwe bẹ́yìn bá fọ́ o bá fọ́. I dey live my life I no send o. It's my life, You get your life, You don't buy that. Kí ló fún mi? Nothing. Nothing. O kàn dédé rẹ́rìn ni. Ṣé kò wá obvious ni? I'm on a bini Ọ̀yọ́. You wanted my attention and you got it. Oh, Nike. O bọ́lẹ̀ ń sìn. Mi ò sọ̀rọ̀ sí ẹ. Ìwọ ló ń bá mi sọ̀rọ̀. O sọ pé mo wá attention ẹjọ́ tó lọ́nà wo. Action speaks louder than words. Nǹkan là ń wé ni. Wait, let me ask you. Tí n bá jáde kúrò nílé yìí látàárọ̀ tí màá fi dé lálẹ́, ẹ̀mí ló máa ń jẹun náà. Ẹ̀mí ló máa ń jẹun. Báwo ni ẹ ṣe kàn ẹ́? Kò ń ṣe gbogbo wa la máa sọ pé à ń lọ sí gym láti lọ máa work out. Àbí tá máa sọ pé kí oúnjẹ kan ló yẹ ká jẹ o, àbí time kan ló yẹ ká jẹun, quantity oúnjẹ kan ló yẹ ká jẹ. My dear, I don't have to grow muscle to be a human being. Action speaks louder than words. I told you before. You're like Shibunri. Anyway, I'll be seeing my lawyer today and you know why. Divorce, right? Yeah. Voila. It's written all over the wall. I go live my life on the sand. It's why I say, you got your life. Hello? Hello, ma. Sorry to disturb you. This is just a preliminary call to confirm number Tokoyin Fuwa. This is Mrs. Jade Sola Williams, right? Actually, this is Miss Jade Sola Jayoba. Ẹ̀yin ni ìyàwó Mr. Kenshiro Williams, right? Tell me, not anymore. My father's name is Jayoba. Madam, kò tí ì le tó gbogbo eléyìí. As in process divorce papers yìí ni. Once the court bá ti dissolve union yìí, ìgbà yẹn ló máa ṣẹ̀ṣẹ̀ di ex yín. Ẹ má pè mí mọ́. Ṣé o understand? Àti pé mò ń jẹun lọ́wọ́ ni má jẹ́ ká ta sápá mi lórí. Ẹ ṣe whatever tẹ́ bá mọ̀ pé fẹ́ ṣe. Ṣó sì yẹ lórí ọ̀rọ̀ divorce wa ká kúrò lórí ẹ̀. Sọ̀rọ̀ mi yé yín. Kẹ̀dẹ̀ má pe nọ́mbà mi mọ́. Hello? Hello? Oh, mean it. Okay, you know what? Give me some minutes. Let me call you back, please. Yeah.
Kí la gbọ́? Daddy Sola, ó ti ń jẹun again. Báwo ni yẹn ṣe kàn ẹ́? Báwo ni yẹn ṣe kàn ẹ́? Okay, jóná. Ń gbọ́. Why ti lọ́yà pé ẹ̀ tó já fọ́ọ̀mù létí? First and foremost, mi ò mọ bí tó ti lọ Richard and Bill lawyer. Ṣé bá ní lawyer títí wa? A ní family lawyer. Kí ló dé tó ṣe jẹ́ kó handle divorce wa? Tó ń jẹ́ kó àwọn nuisance kan máa kọ̀ bá dédé pè mí lórí phone. And then secondly, o ní right láti sọ fún mi bí mo ṣe máa bá one mannerless idiot sọ̀rọ̀ lórí phone. Yes, and kẹ́yìn náà gbọ́, mò ń jẹun lọ́wọ́ ni. Kẹ́ má jẹ́ ká ta sápá mi lórí. Nonsense. What are you... Hello? Wá gbọ́nà lóye tí mo ń bá ìsọ̀rọ̀ lórí fóònù tó já fóònù mọ́ mi létí mo gbé padà ò dá mi lọ ò gbọ́ ohun tí mo sọ ni ò gbọ́ ohun tí mo sọ ni àbí kí ló ń ṣe náà mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò dáhùn lẹ́yìn kí ni tí mo wọlé tó ń ṣe kí ló ń tóbi fún. Mo fẹ́ lálejò. Àlejò wo ni ẹ? Kate, wọ́n deport ẹ̀ láti America, ó dẹ̀ máa dé síbí. Ta ni Kate? If you must know, o lè rántí, o dẹ̀ lè má rántí. Kate, school daughter mi, tí mo ló wà l'America, ó ní problem, wọ́n deport ẹ̀, ó dẹ̀ ní ìdíbi tó máa dé sí, ó dẹ̀ máa dé síbí báyìí. So ṣé nílé mi ń sìn, èèyàn kan fi wá dé sọ́dọ̀ ẹ̀, mo ò dẹ̀ gbọ́, mo wá ń gbọ́ by chance. Ṣé yẹn right? Èmi náà mọ̀ tẹ́lẹ̀, ó kọ̀ déédéé pè mí ni, wípé wọ́n deport òun ò ní problem. Òun ò dẹ̀ lè lọ sí family house àwọn because wọ́n máa béèrè oríṣiríṣi questions tóun ò ní lè dáhùn lọ́wọ́ wọn. Ó dẹ̀ ní ibi tó máa ti cool off tó máa kọ̀ wá for a period of time tó máa fi arrange rẹ̀ láti gba visa ìlú bòmí kó tún tó travel and she's staying here. She's staying here as a guest to you. She ẹsẹ̀ ò tí múlẹ̀ nínú ilé because you are leaving this house. My dear, the last time I checked, ibi báyìí ni mò ń gbé. Tó bá tẹ̀ wá jẹ́ pé mo máa wá kúrò, ẹ jẹ́ kó dìgbà yẹn náà. But wherever I go, she goes. Fair enough. Because so the states pẹ̀lú any nonsense àlejò. Mo ti miss yín. Èmi kò miss ẹ, o kò ń dán bí egbin ni. Àkókò mọ̀ bóyá ẹwà ẹ̀gbọ́n ló jẹ́ kọ́ńtì pọ̀tẹ̀ láti Amẹ́ríkà. O ti fẹ́ da gbogbo àwọn ọkùnrin Amẹ́ríkà, o ti fẹ́ dà wọ́n lórí irú. Sister mi ò ní choice ju kí n máa fine now. You can say that again. Look at you. Ẹ wo ìgbà tí president gan rí mi wọ́n trip. Ṣé bí wọ́n ni? Oh my God. Honey, o ṣe àwọn ti school daughter mi ta máa ń sọ̀rọ̀ yẹn náà. Kate. Oh, okay. Yeah, Kate. That's good. Sister Jade. Ẹ̀yin àtàwọn fine men ṣá. I can't do without them. Ẹ ti change. Uncle Kesh, nice to meet you. The honor is mine. Want to freshen up. Jẹ́ kí n wọ lọ sí ERE. Yes. Baby, I'll join you. They wait láti shower. Ṣé rántí Akin Oníbólẹ̀? Akin Oníbólẹ̀ tó ń play for school wa. Bọ̀bọ́ yẹn good bàjẹ́. Bọ̀bọ́lẹ̀ gẹ̀ yẹn lásán. Àṣẹ báyìí, àti bí akẹ́tà ìsìn tó bá. Ìṣòro tí bá rí mo máa ń rẹ́rìn-ín. Ó rántí Mr. Olaniyi. Math teacher. Mo rántí wọn. O ní believe pé ńgbà tí mo dé university, mo meet man ìṣá. Really? I'm telling you. Lecturer ni wọ́n. Lecturer ni kíni? Students ni ajọ́ ń gba lecture. I'm telling you. How is that even possible? Balẹ̀ rí, àgàgà ká wá ṣe test. Ọ̀gá ń gbé gbági ni. Mo dẹ̀ jẹ́rìí yẹn bàbá. Má mú ṣeré bí. Àgàgà kọ́ ní kàṣà assignment kan gbé gbági. Máa gbé ọkú. Ẹ̀yin ni màá di lecturer wọn. Ẹ máa di teacher. Oh my God. Ẹ but sis, àtìgbà tí mo ti dé ni mo ti ń wo kìíní yìí. Okay. Ẹ notice pé ó jọ èèyàn kan. Kò tẹ̀ kò rí ìgbọ̀n orí bilẹ̀. Ẹ̀rọ ti Emeka lẹ́yìn hostel wa. Emeka tí tó fi irun gbé gàrí.
Ẹ̀rí bẹ́ẹ̀ ṣé mo gbé láti jó tí mo ti wà nínú ilé ìbáṣejọ́ sùn báṣejọ́ ń jí tó ṣé mo pé mi ò rántí ṣá. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mi ń já gan-an bí mo ṣe rí báyọ̀ ọpọlọ mi kàn ní ọgbọ́dọ̀ ire. A máa mú ṣe báyìí èmi kan rí mu gan èmi kan rí mu. Ó já gan ni o. Àtijọ́ tuntun wáyé báyìí ṣé mo pé mi. Sorry, excuse me. Oh, okay. Jíjí ẹ mi ò lè kárí ẹ̀ over rárá. Báwo ló máa wọlé wá sùn? Ìjọ́ wo ló di pé òun wà concerned àsìkò àti ìgbà tí mo fẹ́ wọlé wá sùn? Like, do you care? Not really, mi care. Ó dẹ̀ mọ̀ kí mi care. But sometimes sori tí èèyàn lọ́n bá sọ̀rọ̀, ó máa ní reason, ó máa ní wọ́n dédé sọ̀rọ̀. Pásọ̀ ṣe sọ, wọ́n ní tá bá tẹ̀ fẹ́ divorce. Pé nísìnyí tá àti divorce, kájọ máa sùn papọ̀. Mo ṣe ń ṣe, mo ṣe ń wá ẹ pé kó wá sùn. So, pastor yẹn wà níbí báyìí láti mọ̀ pé àjọ sùn sórí bed kan náà àbí ìwọ ló fẹ́ lọ sọ fún wọn wípé a kì í sùn sórí bed kan náà mọ́. Ṣebí living room ni mo sùn sí lánàá nígbà tí mo wo fíìmù tí mo gbàgbé sùn síbẹ̀. Kò ń ṣe pé o pè mí kí n wá sùn náà. Same thing níjẹta, last week, last month. So, ìjọ́ wo lélẹ́yìí bẹ̀rẹ̀? Tó ti sọ fún Kate pé a fẹ́ divorce. And why do I have to tell her? Oh, well, tí má tẹ̀ máa wá sọ fún. Ṣé bó ṣe dé yìí ni màá ti sáré table marital problem mi ni màá ti sáré table ẹ̀ fún? Anyway, mi ò ní mind láti sọ fún. Fine. Now my point is, bí mi àti ẹ̀ ṣe jọ ń ṣe ń sìn, ṣé kò ní rí i pé nǹkan ò dánmọ́ láàrin ìgbà tí ẹ̀ ni? Àbí báwo ni o ṣe ní mọ̀ tá a bá ń ṣe báyìí? That's the only reason why tèmi ṣe ń sọ ògbélé yìí. And the second thing ni pé mo lè fẹ́ sùn lọ, mo dẹ̀ lè tilẹ̀kùn. Kó má di pé lọ ń kọlẹ̀kùn pé mo tilẹ̀kùn mẹ́. That's why I want you to come in kí mo bá tó máa wá sùn. You know funny. You are a clown. Jọ, ṣé orí títì là ń sùn ló ṣe sọ pé ó fẹ́ tilẹ̀kùn? Anyway, tó bá jẹ́ bẹ́ẹ̀, fún mi bíi 30 minutes. Jẹ́ kí n lọ ṣetán pẹ̀lú ẹ, mò ń bọ̀. 30 minutes, no second more. Ọ̀rọ̀ lọ́kọláya ó gba sùúrù gan ni. Sùúrù tó lọ́jọ́ ó lè sòkúta jìnnà. Àkíyèsí owó yẹn. Sipping on a double coat, take it easy with a rush. You be easy, want it, punish you know you want it. Drop top, make a top drop. The sight see you, make a panties up. With your million sipping on a double coat, take it easy with a rush. Hello. So you kids understand the environment to one. Tó pariwo tó tó yìí. Ṣùgbọ́n Amẹ́ríkà ló ń gbé kò yẹ kó understand. 24 hours. It's in the club. So it's happy, please. Maybe we should do that, man. That's very unlike you. She's a happy-go-lucky person. Every situation like you, happy or sad, you are always sad. You would not be happy. Whatever.
bitches love me, they just for the clown. I just count my money daily while I smoke. Sorry, I must be looking at your music here, Paul. It's okay. Actually, what's in the day? I started Solar KG. Kelly wa fi gym now because ó ti mọ́ mi lára kí n máa gym lára àárọ̀ tí máa jí bẹ́ẹ̀. Okay. And in the absence of gym, mo máa ń like láti burn fats and music. Tí bá ń jó, understand? Okay. So, reason yẹn torí tí bá mi ṣe ó máa rẹ̀ mí gan. I won't really feel myself. Mo máa feel sick. It's okay. It's okay. For me, man, jog around me. You know, jog around. Yeah. Even on Saturday, we might have to join you. It's okay. No problem. Kids. Please. Hi, how are you? Báwo ni? morning. Good morning. Báwo night ẹ? Okay. Okay, that's good. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Bukesh. Mo ní pé mo fẹ́ tẹ̀lé wọn lọ workout, ó dẹ̀ ní fine. Oh, that's fine. You know what? Okay. Ẹni tẹ̀lé wa ni. Okay. Òun ṣá kò lè ṣẹlẹ̀ láíláí. Àjànàkú nìyẹn. Kate, ìwọ náà kúkú mọ̀rọ̀ mi. Èmi ò kí ń jẹ nǹkan tó bá ti lè jọ gẹ̀dẹ̀ lọ. Àwọn náà like ọmọ workout. It's not my thing. Sister Ajade sọ láyé tí change náà. Ah, my dear, mi lè para mi. Jíjí láyé gbà. Ogun kọ́ láyé. I like that. Let me leave you to Let me it. get ready. Okay. I see you. Okay. Yeah. Man, after this kind of nice walk, cold shower, the next thing, I want to buy. Èmi tiẹ̀ máa ń prefer kí n lọ sí pool, kí n swim after exercise. Swimming pool, they were in the university, but COVID restrictions. I got before. Oh. But how about spa? Spa? Massage, facials? Yes, sir. Mo need it. Let's go for it. Yes. Massive. Kí ló ń pẹ́ yìí náà lẹ́rìn? Èmi kàn rí pé òun lo kíní kan mo fi. Mo ń wo ibi area yẹn, mo rí pé massive gan. It's huge. Níbo ṣe lẹ́kọ̀ọ́ àfọwọ́kàn mi lábẹ́ ní. Yes, mo dẹ̀ rí pé ó huge. Ṣé tí àǹtí ẹ bá gbọ́ pé o ṣe orúkọ bẹ́ẹ̀ ṣòro pé ó máa feel happy? Àǹtí mi mọ̀ pé mi mean any harm now. Yes, I mean no harm. Oh, mean any harm. Oh, mo nǹkan ṣáájú pé méjì obìnrin ò máa sí. Ó jẹ́ máa lọ fa wàhálà lẹ́sẹ̀. Tó ń bú sọ o. Ẹ wo mo mọ̀ pé mature jù yẹn lọ. Ẹ lọ sọ orúkọ bẹ́ẹ̀ yẹn létí àǹtí mi now. Tí bá lọ sọ nǹkan. I know you won't say it. And besides, bí mo ṣe mo rí pé enjoy it. You loved it. Alákòóbá ni ẹjọ́. Ẹ láìkẹ́ ẹjọ́. Má kó bá èmi o. Èmi ò lè kó bá yín. Oh, God. What a sweet aroma. Mo sure oúnjẹ yẹn máa wà so delicious. Mama, she was a very good cook and she still is. What's it change now? Are you telling me? But that's the only thing to really good in any other thing. So if I jog, I'm going to
very small exercise. And but oúnjẹ lẹ́yìn oúnjẹ tún ni. You blame one now. Oúnjẹ lórí àwọn. Oúnjẹ náà lè po ara. She's doing well. I won't be able to eat until 12 p.m. Yeah, so whatever oúnjẹ kan máa ń ṣe, oúnjẹ náà kí n tó lè jẹ. I miss troubles. You guys are back. Yes, I had a nice time. Anyway, jẹ́ kí wọ́n set table fún yín. Mo mọ̀ pé kẹ́ṣù ní jẹun sí ń tẹ̀ because tó bá ti tó 12 àbí 1 p.m. ebi ò kí ń pa wọn. Sis, diet mi náà ti change o. Yes, mi ń jẹ breakfast until 12 p.m. or thereabout. For real? Yes. Well, in that case, I jẹ́ pé mo máa jẹ breakfast mi nìkan as usual nìyẹn. Tẹ́lẹ̀ bá ti ń pẹ̀yìn méjèèjì oúnjẹ wà ní kitchen. I'll just go take a shower. Very good. Hello, sir. Surprise, are you? I'm surprised to see you. Normally, I can see your Saturdays. Try luck. Because we prepare Google documents for divorce okay. So what need to the Monday I'll read your that site one. Easy like for me to get you to sign yours. So if you about site you're good to go. And then we'll get everything we need to dissolve this marriage. So yes. Perfect. Oh, okay. Yes. But right now, there's a new development in the house, so I'll let you know when I'm ready to go. So, any change of mind? No. Why? 100% be sure my code is solar. Low by you. When I'm ready, I'll let you know. It's your call, sir. Okay. That's all. What you try to play now? Yeah, brilliant network, you know. No problem. So I'll just hold on the papers and about to go ahead. I'll go. That's it. All right, sir. Okay then. Hey, Sisi. Èmi ti ń jáde o. Níbo ló dà? Mo fẹ́ wá club àbí lounge kan lọ because ó ti sún mi kí n máa pariwo sí yín nínú ilé and bí mo yẹ wáyé orí mi ń fẹ́ ariwo. I want to dance, I want to scream. Bẹ́ẹ̀ ti ẹ rí tiẹ̀. In that case, kọ́kọ́rọ́ wà mẹ́rin náà bí a kò gbé mọ́tò mi. Ẹ má worry, mi lè drive ní country now pẹ̀lú gbogbo àwọn crazy drivers around. Mo ti order Uber, ó dẹ̀ ti wá ń ta. Oh, okay. In that case, dúró ṣe sùúrù jẹ́ kí n sin ẹ kí lè ti gate. Wait. Oh. I've been so bored. You can say that again. Bored. Kò ṣá máa ṣeré ń tiẹ̀ kó máa jayé kó máa lọ pátì lọ gbogbo ẹ̀. Barrister. Okay. Má pẹ́. Good afternoon, sir. How are you? Ṣé okay. It's pé tẹ̀sí wá ń ta ni. No, mo ṣe fẹ́ ní kí n press the bell náà ni. Oh, okay. Jẹ́ kí n bá yín ṣí gate gbà yẹn. No, I can park outside. Are you sure? Yeah. Okay, this is coming. Thank you. Mrs. Williams, kí ló ṣẹlẹ̀? Àkọ́kọ́ náà ọkọ yín ńkọ́? Ó ti jáde kò sí ilé kò tí dé. Torí tí wọ́n mú dẹ̀ ṣe wá nírọ̀lẹ́ Saturday báyìí kí n bá lè bá ẹ̀yin méjèèjì. Hope all is well. Mrs. Williams, mo ti jẹ́ lọ́ọ̀yà yín láti ìgbà tí dáàdì yín wà láyé. Títí di ìgbà tí ẹ marry tí mo fi wá mọ ọkọ yín Mr. Keshiro Williams. And àtìgbà yìí ni a ti know this relationship tá jẹ́ legal practitioner yìí. Why tó wá jẹ́ all of a sudden Mr. Keshiro
wọ́n wá sí ọ́fíìsì wa like 2 months ago. Wọ́n dẹ́kọ̀ ní pé àwọn ò fẹ́ ká jẹ́ legal practitioners ní mọ́ gbogbo àwọn documents, properties. Wọ́n kọ̀ severe gbogbo relationship wa pé wọ́n rò pé kí ló ṣẹlẹ̀ kí la ṣe. Barrister Johnson Sherry, kò sí nǹkan tẹ́ ṣe fún Kesh o. Kò sí nǹkan tẹ́ ṣe fún rárá. Ó mọ nǹkan tó ń ṣe. Okay, ká bá tiẹ̀ wá sọ pé bóyá ẹ̀yin ṣẹ̀, ṣé mi náà ṣẹ̀ ni? Ẹ lè believe pé Kesh ó lóun fẹ́ file fún divorce. I'm telling you. Sherry, tá bá máa free next week, I should be signing the divorce papers. Ẹ̀yin ò ń ṣe nǹkan tó dàbí. Ẹ wo Barrister Johnson, èmi ò kì í ṣe ọmọ ojú ọ̀rọ̀ láre tó ń sọ̀rọ̀ àìlọ́lá ní ìyọnu. Kesh bó ṣe wà yẹn, èmi náà kàn ń wò ó ràn ni. Anyway, I'm sure ẹ̀yin as a successful legal practitioner, I'm sure without me or Kesh or either of us being your client, ẹ máa wà okay. So ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀ tí sẹ́gbẹ̀ẹ́ kan, kí ni kí yán fà yín? Barrister Johnson. Ọmọ writing ló ṣe o obìnrin kan pẹ̀lú ọmọ gàlígàlí náà. ọmọ oṣù máa yẹ kò sí choice. mẹ́rin ló láti járe gan-an láti járe gan-an o need freedom ẹ̀ man tó bá ṣe nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa tí àwọn ẹ̀ṣọ́ lè wá bí pẹ̀lú àdé time. Bàbí wa ń gbòòrò ló ń dùn gbàbẹ́ bàbí ó ti pẹ́ gbàbẹ́ ó ti pẹ́. ṣé kí mo ti miss gan. olùgbọ́ ẹ̀ bá wọ ọbẹ̀ kó má lọ máa kàn fún mi oníwà tún hà náà òní fà ilẹ̀ fún ọ má fà ilẹ̀ ní ẹkọ yíyẹ náà ọmọ àwọn ìlú gan-an wà ní táìmù tí wá yàtọ̀ sí ti nínú Ọlọ́run jẹ́ kó yé náà kó. àgbà ìlú ẹ ní wáá tí o ọmọ ìrìn wọn ló máa mọ gbogbo ló máa mọ gbogbo wọn ètò ọjọ́ iwájú ètò náà forí ti gbogbo ìwọ ló máa mọ wọn. àdìmí ìlú ti bẹ̀rẹ̀ nìyẹn gbogbo wọn ló mọ̀ gbogbo wọn ló bá mọ̀ fún ìwọ àti iṣẹ́ yìí. She's my wife. Tó ká sọ pé mi mọ̀ yín tí mo kàn wá síbí báyìí tí mo wá ṣe fàájì tẹ́ wá bá mi sọ̀rọ̀ kí èèyàn kan wá máa sọ pé ẹ̀ ń ṣèyàn gidi ṣé inú yín máa dùn sí. Bí yàtọ̀ I'm not like that. I'm also wá síbi tí ó bá sí condition. But seriously, kí ló ṣẹlẹ̀? Mi ò fẹ́ máa sọ gbogbo ìfẹ́ rẹ̀. Sister ẹ̀. My sister? Yes. What happened? What did she do? Bí o ṣe bá mi sọ̀rọ̀ ẹ̀yà babaláwo ló ló lọ òun ọmọ bí wàá ṣe gbọ́. Ẹ wo èmi wá have fun ni because inú ilé ti sún mi mo kàn wá inú ilé mi ṣe anything mo wà bored and you know Sister Jadesola she's not a very exciting person. See what I mean? She's so boring and sad. Ǹjẹ́ ọmọ ọtí mo wá lọ́dọ̀ ìmọ̀lá ní the first place like that. Bóyá owó dájú wọn. No. I was just joking. But anyways, since tẹ́tí pa fàájì mọ́ mi lára, tẹ́tí mú mi kúrò níbi tí mo ti fẹ́ enjoy ara mi as ọkọ mi. Ibo la wá ń lọ sí, ibo lẹ ń gbé mi lọ because a lè padà síbẹ̀ mọ́ náà. So ibo la ń lọ ọkọ mi. Ó ti ẹ̀ dà nínú wọn. Tí wọ́n kí bó ṣe máa ń ṣe normally bẹ́ẹ̀ pé òfin bẹ́ẹ̀ nǹkan kan. Wàá gbé ẹ lọ síbi ìjayà. Ẹ ṣọ́ ibi ìjayà. Okay, ọkọ mi.
béèrè ọ̀nà ó ṣe kókó ẹ fọgbọ́n lọ́gbọ́n ṣe kò sẹ́ni gbọ́n tán dídá ló dà lọ́mọ fi dẹ̀gbẹ́ ẹgbẹ́ kì í ṣe lé ọmọ ìjà lóde torí dòwe. Sorry, tó gbọ́ àti ènìyàn ó ti tan TV sílẹ̀ ó ti sùn lọ ṣọ́ọ̀kì by 8 o'clock láti sùn lọ látara. àbí kí ló tún fẹ́ ṣe wọn ò ní choice ju kó wo TV now and besides every day no máa ń tan laptop lẹ̀ because of our job as a web designer so every time no máa ń wo screen and tálẹ́ bá ti lẹ́ a máa fọmọ ayọ̀fáyọ̀ ni so ẹ jẹ́ kó sùn. ọlọ́mọ ayé kò jà yóò pa á nísìnyí. No, she won't. Ìyẹn ni pé ẹ máa ń ka Ali Chase dáadáa. Almost gbogbo ìwé ẹ̀ ni mo ti kà tán. Wow, that's interesting. Mi ò mọ̀. Okay, ẹni sùúrù. Ṣé ẹ ti ka Miss Shumway waves the wand? Ṣé bí yẹn ló kó tó fi proof mo gba yé pé òun lè kọ comedy? Exactly. No. That man was a genius. Because when. Ẹ káàbọ̀, ẹ tún rìnà pàdé ara yín ni. Bẹ́ẹ̀ni, ẹ lè believe pé club tí mo lọ ní mo ti. Pàdé lọ́nà ni. Bó ṣe ń bọ̀ lọ́nà, mo kàn rí títì ìlú wà stranded. Ó lóun wá Uber. Kó dẹ̀ máa wo ìgbà tó ń jáde mo ní kó gbé mọ́tò mi, ó insist olóhùn ò fẹ́ drive. Wọ́n fẹ́ drive the country, wọ́n làwọn ti kọjá àwọn drivers ni, wọ́n crazy gan, wọ́n rough. Okay, it's fine. I'm sorry. Don't you think in this whole scenario there's something missing? Bí kí ni? Who is this? Oh, Chooks. That's Kesh, Chooks. Hello. Chooks, or what did you call your name? It's Chuksa, short form of Chukwudi. Chukwudi means there is God. And actually, I'm not asking you to tell me the story of your life. This is my house. I know. I see your pictures everywhere. And this is a matrimonial home. Really? And I do not think it's commonsensical for any sensible, right-thinking human being to come into a woman's matrimonial home and stay till this time. It's almost midnight. You're right, sir. I'm sorry. One was so funny I want to marry. Yeah, actually I'm a neighbor. You know, mo kàn rí copy Ali Chase law one. Oh, really? So someone still has a copy of Ali Chase in 2021? Interesting. And we got talking. You know, ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. So àti ẹ̀ sọ̀rọ̀ débi wípé bóyá wọ́n ti marry or not, right? Then I see your pictures though. Tí n bá ti ń rí pictures yín, ṣé mo máa ń rò pé ẹ̀gbọ́n lẹ jẹ́ sí wọn. Mi ò mọ̀ pé I'm so sorry. Then nǹkan tí mi ò bá ti fi fura ni wípé tó bá jẹ́ pé mo rí bí wedding picture. Mo mean pé a picture tí ọkọ àti ìyàwó jọ wà ń bẹ̀, you know, tẹ́jọ́ yà papọ̀. But there is nothing like that. So I'm sorry. At this point, you have to say good night. I know. Yeah, I know. Good night, sir. Oh, I'll see you tomorrow, madam. Young man, what did you just say? Baba? Baba, bye, Baba. What? Baba, bye, Baba. Sorry, sir. No tomorrow. Yeah? Good night, sir. Please, can you help me lock my gate? Of course. Sure.
hell was that? What was what? What was what? Ọ̀rọ̀ mi ọ̀rọ̀ àbí ẹ̀ tó ní òkèèrà. Mo padà wá láti ibi tí mo lọ. Mo wá bá ilé pẹ̀lú ọkùnrin nínú ilé mi. Kí ni nǹkan tó ń sọ tí ò dùn mọ́ ilé nu? Jọ tó gbà torí wa ń kọ́. Ṣé bá wa ní compromising position kankan ni? Níbo wá kí mi, àjókòó àǹtí chat, mi ìdẹ̀mọ̀ pẹ́lẹ̀ ti ṣú. Àbí ẹ̀yin náà tẹ jáde lọ látàárọ̀ tó bá pẹ́ ti dé ṣé mi ò ní mọ̀ pẹ́lẹ̀ ti ṣú ni. So o mọ̀ pẹ́lẹ̀ ti ṣú at this time ní 12 o'clock after 12 o mọ̀ pẹ́lẹ̀ ti ṣú lóru. What kind of rubbish is that? Láago méjìlá kọjá. Ìyàwó níyàwó pẹ̀lú ọkọ nínú ilé ọkọ ẹ̀. Hello, excuse me. Ta ni ìyàwó ta lọ́kọ? Mo lọ ti níyàwó níyàwó. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Wọ́n ní kó jẹ́ olégungun ni. Wọ́n ní kó sọ̀rọ̀ lẹ́ran díẹ̀ wà bẹ́ẹ̀. Wo tó fẹ́ gbọ́, I am not your wife. Let me tell you something. As long as Tabaton Benule and you sleep on that same bed with me, that don't tell, that don't shoot, that don't cheat, you are still my wife. And that's what the pastor said. That's what he said. No. I am not your wife. No. Mi ò kìí ṣe ìyàwó ẹ. I am just your figurehead housemate. Sorry ọ̀rọ̀ divorce tó wà nílẹ̀. I need you to get it done with in no time. Because I'm sick and tired of all this rubbish. Nonsense. Jọ̀ọ́ bá mi ṣígè jẹ. Uncle Kesh. Ẹ jọ̀ọ́ ṣé lè gbé mi dání. Why not? But níbo ló ń lọ? Ẹ wo mo kàn fẹ́ kúrò nínú ilé yìí ni because I can feel the heat. Mi mọ̀ nǹkan tí mo ṣe fún ìyàwó yín, wọ́n fún mi latitude látàárọ̀ ni. All day. Wọ́n kàn wà cold towards me. I don't know what I did. Mi wá mọ̀ bóyá nítorí tèmi lẹ ṣe ń argue lálẹ́ àná. No. Ọkùnrin tó gbọ́ alẹ́ lájọ́ argue fún náà. Ìyẹn ń ṣe big deal. So it's not about me. No, not you. Kí ló wá dé tán ṣe bẹ́ẹ̀ yẹn sí mi? I wouldn't know. But... Okay, but mo lè tẹ̀lé yín jáde, right? No problem now. Mo bá ṣígè tí a lè máa lọ. Ẹ jẹ́ kí n inform wọn torí mi ì fẹ́ problem. Okay. I'll be back. All right. Bàbá ń sọkún, ó yẹ ká máa ríran yeye. Ọ̀rọ̀ lọ́kọláya ni ó gbà sùúrù. Kí ló ń ṣe? Mo last week, of course. Last week? Yes. Ṣé wọ́n ṣe last week ni? Bóyá kẹ́kọ̀ọ́ mi bọ́n ṣe ń la, torí bẹ́ẹ̀ mi ṣe mọ̀ ńlá lélẹ̀. Anyway, mo ló ń lọ ṣe bọ́lẹ̀. Ṣé rí bí èmi ṣe wà yìí? Mi ò ní ibi tí mo lọ. I'm going nowhere. Anywhere tí n bá ti bára mi náà ni mo lọ. Anyway, èmi lọ sí ọ̀dọ̀ lọ́yà fún bẹ́ẹ̀ máa lọ sí ọ́fíìsì. Ẹ kájọ máa lọ náà. Let's explore. Àjọyọ̀ sí mọ́tò dresses. Oríba. Your wish is my command. Anything for you. Sure, okay. Yeah, thank you. Alpha. Oh, my chef. Yeah. Evan, chef. Okay. Yeah, this is it. Christ. I guess just a fellow student. Okay. John, maybe it was the restaurant. Okay. Alright. Madam. Sir, yeah, this is the original copy, sir. Okay. Okay. We'll get tomorrow. Okay, original, okay. So. Go back with Pendewa. Okay.
Dayo, I want to go to Adeolu production. Kò sọ fún ọ pé ó ló bá wọlé tó bá ti débẹ̀ ló bá fẹ́ ránṣẹ́ tó bá MD rẹ̀ tó bá débẹ̀ pè mí tó ti yẹ. But sir, Ọlá ni wọ́n ní ká wá sir. Ọlá ni yes ní wọ́n ti lò kí ni wọ́n ló ṣẹlẹ̀ on my way now so mo ní láti esin na regret ẹ̀ so wọ́n lọ síbẹ̀ and wọ́n náà wọ́n wá lọ sí ìpéjú. Okay, sir. Mo fẹ́ràn àwọn kìnìún kan ọ̀nà wíyà tó fún nípa àwọn cleaners ẹ̀ pé kí wọ́n máa lọ ní kí wọ́n máa ti. Oh no, guess me. Okay, sir. Ti lọ. Mo sọ fún ẹgbẹ́ gbogbo sínú mọ́tò. Ẹ wo kí n máa dúró sínú mọ́tò yẹn ti sún mi. Ó fẹ́ pa mí náà. Bísí wà wọ̀nà. Bísí yẹn ò ṣiṣẹ́ bóyá mọ́tò yẹn ní security, I don't understand. Ó kàn dédé kú ni. Are you crank again? I don't know how to handle it. Sometimes when security. Gosh. Excuse me. Honestly speaking, most of our movie be in the heat of passion. Okay, so to film 50 Shades of Grey. Yes, I've seen it. That one is about do. Okay, Mama. Original scene, ko? I'm people try. Even Addiction. That was another thing. You're right. Oh, babe. Okay, ẹ jẹ́ kí n shock yín. Spartacus, baby. You saw that movie? Everybody saw it now. Spartacus. Man, ó ti raw jù. Honestly speaking, àwọn òyìnbó, wọ́n mọ 16 movies ṣe gan. Wọ́n máa ṣe pa ni, unlike Nollywood. Wọ́n yẹn kàn máa cover duvet. Nollywood náà pèrè nínú ayé o. Ó kàn jẹ́ pé òun torí ọ̀rọ̀ census board and all that, àwa wà a little bit more conservative. Àti pé ọmọ àwọn wò pé àwọn kankan wà tá a gbọ́dọ̀ ṣe, àwọn there are so many restrictions. Maybe that. Census board wo ni? Census board wo? Well, if you say so, tó bá yẹ pé bẹ́ẹ̀ lórí, á jẹ́ pé wọ́n wà consistent nìyẹn. Yeah! Because mo ti wo àwọn Nollywood movies kan tó yẹ pé àwọn náà wọ́n fi àwọn things bẹ́ẹ̀ sí. Oh, I saw one movie. 50 ni title movie yẹn. Mama. I mean, they bought it all. Everything. I was surprised. Nollywood. A jẹ́ pé wọ́n ti censor ẹ̀ nìyẹn. Àwọn náà rí kó lè pass ló ṣe fi sílẹ̀. You know? Okay. Okay. You know, Mama, ṣé censors board títí ṣé kò ní limit ṣá? How do you mean? Okay, take for instance. Nínú original scene, that movie, only scene kan bẹ̀ tí Anthony Banderas tó ti káwọ́lé ẹsẹ̀ Angelina Jolie tó ń kẹrẹ ẹsẹ̀ báyìí, tó ń, you know, so. I'm still very married. Oh. I'm sorry. Juice, water, red wine, champagne. What you prefer? Juice. Okay. Juice it is. 1 minute.
Huh? Ah. What? Who? Oh my God. Oh my God. Oh my God. Yes. Oh, sister. Actually, cousin mi ni ìyàwó yín gan fún. Torí àjọ lọ school ni. Oh my God. Don't know what happened to her. Oh my God. Àwọn comedians tó ń ṣe skit lórí social media yìí ṣá. Oh my God. Kí ló funny? Ó bá wọn kò rẹ́rìn jù bẹ́ẹ̀ lọ. Èmi mú lẹ́nu mi. Èmi dẹ̀ ni mú lára mi. Nǹkan tó bá wọn mi mo lè fara mi ṣe. Èmi kọ́ ni mo sọ ẹ́ di alẹ́nu má jẹun. Ṣó ti yé? Èmi ò rí tiẹ̀ rò. Oh, the first papers ni check it that I could sign to consent. Cash. Kò síbi kankan tó indicate bá ṣe fẹ́ pín properties or owó tó fẹ́ fún mi nínú lẹ́tà tó kó fún mi yìí because ìwọ ló fẹ́ divorce mi. Ọ̀rọ̀ tó sọ yé mi o. You heard me. You understand? Owó tí mo fẹ́ fún ẹ nínú kíni? Owó wo lájọ ṣiṣẹ́ fún? Àbí your property wo ló sọ? Ṣé ilé? Remember this house is mine. Then, owó wo lájọ sọ̀rọ̀ nípa ẹ̀? Yes, I'm divorcing you like nobody. That's it. Really? Now, yes, really. Really. Torí kò yé mi. No. Dẹ́kun yé mi náà. Because we are me gbọ́ dáadáa. Iṣẹ́ wo ló ṣe fún mi? Kí ló ṣe fún mi gangan náà? O ò bímọ, o ò ṣe ọkọ. Ó ti yé mi sìn. Aṣẹ́wó ni àbí. So kí n kàn sanwó pé mò ń bẹ́ ẹ̀ sùn. Àbí mi understand now. Sign kìíní jàre kò jẹ́ kí n gbọ́. Cash, I'm not signing this rubbish. Oh, fine. You get a memo from the court. When they must summon it, when they now summon you, to bá wẹ̀ kó ṣàgídí, you will leave me no choice but to show you the real person tó wà nínú mi. Tó ti ń dùn mí láti jẹ́ pé kí n tẹ̀ ní chance àti ṣe. I will do it beautifully. If you don't want it the civil way, then I will speak the language you will understand. Madam, máa ṣí gèètì fẹ́ jáde. Ìwọ àti kéètì ẹjọ́ jáde ò lè pé kéètì kó lọ fẹ́ ṣí gèètì. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Irú ọ̀rọ̀ wo ló ń bá mi sọ tó ń lọ́rọ̀? Èwo ni ti kéètì àti máa ṣí gèètì? Ṣáájọ́ ń ṣiṣẹ́ papọ̀ ni. Ìsí ló mọ̀ pé ẹjọ́ ṣiṣẹ́ papọ̀ àbí? Ṣùgbọ́n tó bá yẹ pé kẹjọ máa jáde kẹ máa pàdé lórí títì, ìyẹn by chance. Àbí kẹ máa lẹ́yìn lọ club ẹ̀ ń pàdé by chance. Ṣé gbogbo òṣì gbogbo rubbish tó ń ṣe tó rò pé mi ò mọ̀ yẹn? Mo kàn ń wú ẹ̀ mú rẹ̀ kẹ́ni. I know everything you're doing. Sister Jade, ṣé kò ń ṣe pé ẹ ń insinuate anything? Insinuate kí ni o? Wọ́n lẹ́lẹ́fọ̀ọ́ oní o pé títí ẹ ò kì í ṣe tàkìtàn jọta ló béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ mo béèrè lọ́wọ́ ẹ̀ ni ta lẹni tó béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ o pè mí o ló ní problem pé wọ́n deport ẹ láti America
mo gbà ẹ́ sílé tán o wá ń ṣe kùrùkẹrẹ pẹ̀lú ọkọ mi káàkiri and you are there telling me rubbish kò dé ṣe pé onírònú o onírònú gidi gan ni àbí wọ́n kọ́ lọ́ tún fọ̀ fún lẹ́nujọ́ mẹ́ta yìí tó ń ká gbọ́gbọ́ nínú ilé bí ẹni tó máa kú tèmi tọ̀la so definitely onírònú tí mi ìbá tiẹ̀ pè é jókòó kí n láti sọ fún ẹ pé òkè o nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ bọ̀ ojú ẹ là etí ẹ ò dẹ̀ di o mọ̀ pé heat wà nínú ilé yìí o mọ̀ pé chemistry àárín èmi àtọkọ mi kò gún régé mọ́ but yet you are going all over pẹ̀lú ọkọ mi káàkiri o wá jókòó síbẹ̀ o bá mi sọ nonsense. No, I won't stand there and listen to this rubbish. Kò possible. Sister Jade, ẹ̀yin tí mo mú gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ tún ṣe báyìí fún mi. Ẹ dẹ̀ mọ̀ gbogbo bad news tí mo gbọ́ lánàá. This is unfair. I am extremely disappointed. I am disappointed at you too. You are so pathetic. Ní kíni? So insecure. Oh. Do not. Just think about it. Tóun bá ń ṣe sí mi ṣé mi kúndùn obìnrin tó yẹn. O kúndùn obìnrin o kàn ń kun wọn ni àgbàyà òṣì àgbàyà aláìní tìjú o rí nǹkan. Sure. Uncle Kedge, ẹ má bínú. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè gbé mi. Ẹ jẹ́ ṣé lè gbé mi dé. Bus stop àbí as usual. Bọ́dá kí dánidáni wọ́n bá yín wí wọ́n ní kẹ́ tún gbé wọn dé bus stop as usual. Aláìnírònú ara Galatia o rí nǹkan náà adára níta má dára nílé fine boy looking stupid. You are so stupid. Okay, lọ gbé kíní sí mọ́tò ìjà máa wọ̀. Sister Jade, kí ẹ tó rí ẹsẹ̀ mi nínú ilé. No, má ti gégùn torí kì í ṣe ilé ẹ̀ ilé mi ni yes ilé mi ni and kò ní pẹ́ tí wọ́n náà máa jáde kúrò nílé pé o lè gbé sẹ́yìn apá o lè ṣẹ́yìn ẹ̀dùn. mo rẹ́rìn òyìnbó àwọn alábùkù ẹ tó tẹ̀léra yín. This season is not good for me at all. Wọ́n deport mi láti America. Àná náà mo gbọ́ news pé cousin mi kú. Èní mo tún lose godmother mi. No. See, òkùnkùn àti mọ́lẹ̀ wọn lè jọ ṣe papọ̀. Máa pè anybody Jádesọ́lá ò ṣe èèyàn tí o lè pè ní èèyàn rárá. You are a happy-go-lucky person and she's the direct opposite of you. Ó ní kan tá a sọ fún ọ. Ṣọ́kí máa tẹ̀ ti fẹ́ divorce. Of course, nítorí o wà round tó dé òun ló yẹ ká sọ pedal lórí ẹ̀. But ní sísú alẹ́ jáde, ó sì kàn tó fẹ́ stop ẹ̀ mọ́. And ilé tó ń gàba lórí ẹ̀ ṣọ́ kó lè dìtẹ̀. Nà. Uncle Kesh, kí lẹ mean? I don't understand. Don't worry, just take it easy and let's take it a step at a time. Meanwhile, what am I saying? Let me first hotel come. Madam, so and you'll be okay. What do you think? It's very okay by me. Thank you so much for supporting me. No, but see what I love, all right. But she's smiling, oh, better. Wait to have a shower. Okay. O sáré gbàgbé mi ni. Oh, sorry sir. Mo wà ní leave tẹ́lẹ̀ ní mo ṣẹ̀ṣẹ̀ resume ni. But sister tó wà ní room 21 yẹn ti check out láàárọ̀ yìí sir. Possible. We check out láì sọ. Bẹ́ẹ̀ni.
sọ̀tà yìí. Ẹ béèrè ọ̀nà ó ṣe kókó, ẹ fọgbọ́n lọ́gbọ́n ṣe, kò sẹ́ni gbọ́n tán. Dídà ló dà lọ́mọ fi dẹ̀gbẹ́. Barrister Johnson. Hello. My senior colleague of the bar. This is rather unusual place for lawyers to meet. That is because I have something unusual to discuss with you. Really? Really? Chief Kusisa. Well, I would like to discuss the event of June 10th, 2018 at Corona Private Beach. That rings a bell, huh? And for your own good, I would advise you stop that phone recording. For your own good. Switch it off. Let me show you something. Quite interesting. That is your initiation into the dark night. And right here, that is Talatu. Remember Talatu, right? Tied and gagged. You know? That's Talatu, your housemate, who mysteriously disappeared 3 years ago. You don't want me to go on and on about that, right? Yeah. Blackmail is a serious offense. So is aiding and abetting a criminal. What do you want? Brilliant question. What do I want? Barrister Kosoko, you are representing Keshiro. You are aiding him to rob Jadisola. Yeah, nítorí pé Jadisola ò ní agbájá. One thing you don't know is lawyer Baba Jadisola ni mí kó tó di pé Baba Jadisola ṣaláìsí. Yeah? And ilẹ̀ tí Keshiro kọ́lé ẹ̀ sí yẹn, Baba Jadisola ló nílẹ̀ yẹn. Keshiro Onile. You understand the law better than that. Even at that, there is a written document. Tijari Solar fee transfer less software. There is nothing to prove that. Barrister Johnson. Yeah. Keshiro has the original copies of the transfer of ownership. Even at my farm, I also have copies. So you see, we're good. Not anymore.
Yeah. You need to update the checking of your shelves or your client shelves. Not anymore. You don't have those documents. Lẹ́yìn àtótónu, Barrister Kòsọ́kọ́, mo mọ̀ pé o ò ní fẹ́ ru ẹrù ẹlẹ́rù sórí kó wá fa tiẹ̀ sọ́wọ́ gẹ́ngẹ́rẹ́. You need to save your face, not Keshiro's. Yeah? Keshiro is a criminal. You have a track record. I need your cooperation. The same way you need mine. I want a complete brief. And we're clean after that. Sir. Yes. Is everything okay, sir? Everything's not okay. I kept some documents, very important documents. See, I kept them in my strong box. And I cannot find it again. But me almost, sir, because me ever want no strong box here, sir. As a matter of fact, we have a problem. Excuse me. Do you know that Bobo documents to prove pay that is Sola will transfer ilẹ̀ sí mi? I cannot find it again. Original copies, photocopies, mi ò rí anything. Strong box with address. I don't understand what happened. I do not understand. The only thing to be is just a proof that Baba Jade Sola ló nílẹ̀. That's all. So option to money our documents were nowhere. They are photocopies, but we can make do with them. Those documents are missing in my office. Mi ò rí wọn mọ́. Gbogbo documents ẹ̀ ń sọ̀rọ̀ pa, mi ò rí. I cannot find them. How can you be so careless? Did you say careless? And you over there were careless now? And you like be ọmọ tó dàbí aṣẹ́wó yẹn wá sí office mi. And now she's gone with the documents. I have a very strong feeling she stole those documents. You be saying that. Why did you prove it? I rántí jọ́ tẹ gbé ọmọ yẹn wá sí office mi. Tó náà fẹ́ lo restroom. Bá rántí kó pẹ́ ń bẹ̀ ẹ̀jọ́ yẹn. Tí mo ní kí secretary mi lọ wá wá. Mà tí secretary mi máa rí ẹnu ọ̀nà office mi nítorí. Ẹjọ́ restroom sí office mi. Báwo ló ṣe jọra wọn? Secretary mi ò sọ anything until ìgbà tí mo bẹ̀rẹ̀ sí máa wọ document mi. Lọ́wọ́ ayé ṣe sọ pé ìjọ́ tó ń rí bí ẹnu ọ̀nà office mi yẹn, she was acting suspicious. And now the documents are gone. So what do I do now? Barrister, what do we do now? Because already there's a caveat on that property. Sir, my advice, I'll say give up that particular property. Nítorí ẹni tó nílẹ̀ ló nílé. Yes. Or you just demolish it. Okay, gbà f'Ọlọ́run. I have a very strong feeling your wife is going to go to court. And I know she's going to go to court and she will win. That property back. Even my barrister is not giving me anything. Because there is no hope in this case. There is no hope in this case. Matter of fact, I quit doing it. Good yourself. Ajaroko ó pẹran tán òwe. Ajaroko ó pẹran tán òwe. Ajá gbàgbé ẹni tó ní. Ajá gbàgbé olówó rẹ̀. Àǹfààní iwájú lajá sọnù owó. Àǹfààní iwájú lájà yìí ti sọnù. Torí péré o, yóò èrè o, yóò èrè o, la ó jẹ lábọ̀ o. Mo ní èrè o, yóò èrè o, yóò èrè, la ó jẹ lábọ̀ o.
ìwọ gbọ̀ngbọ̀ngbọ̀n bí ifá ó mọ bí ọ̀pẹ̀lẹ̀. ìwọ gbọ̀ngbọ̀ngbọ̀n bí ifá ó mọ bí ọ̀pẹ̀lẹ̀ o. ṣùgbọ́n lọ́gbọ́n ayé kan o kò tómi ní kókó méjì aṣọ o. ọ̀rọ̀ lẹ́ṣin òwe òwe lẹ́ṣin ọ̀rọ̀ o. lówelówe là ń lùlù àgídìgbò. ọ̀rọ̀ lẹ́ṣin òwe òwe lẹ́ṣin ọ̀rọ̀ o. lówelówe là ń lùlù àgídìgbò. kọlọ́gbọ́n ayé kó wá kẹ́kọ̀ọ́ pé kò sẹ́ni tó gbọ́n tán. kó lóye ayé kó wá gbọ́ ò pé kò sẹ́ni tó gbọ́n tán. bó ti wù kó jáfáfá tó ó lè ṣíwájú kùkùté dóko. bó ti wù kó gbọ́n tó ó lè gbọ́n jọ lọ́rùn lọ. àwẹ̀ sọ́rin ẹsẹ̀ rẹ̀ o. àwẹ̀ ṣáìwá rẹ̀ o. àwẹ̀ o. láti high court ní sà. ẹni àwòkọ́ṣe ni ẹ́ ẹni à ń wo kí wòran. èrè o yé o èrè o èrè o gbogbo wa la ó jèrè o. èrè o yé o èrè o èrè o gbogbo wa la ó jèrè o. a kò lè gbin lákàrẹ tí ewédú. a kò lè gbin pákí ká máa retí ìbẹ́pẹ. ohun tá a gbìn la máa ká. òjìji ẹni kò ṣeé sá fún. ẹ ò rọ́lọ́gbọ́n dorí ẹja mú. ẹ ò rólóye. ó ti mọ̀ jù ó ti gbàgbé pé kò sẹ́ni tó gbọ́n tán. gbogbo wa la fẹ́ ṣiṣẹ́ o ká jèrè iṣẹ́ ọwọ́ wa o. àní gbogbo wa la fẹ́ ṣiṣẹ́ o ká jèrè iṣẹ́ ọwọ́ wa o. ṣùgbọ́n mélòó ló lè fọwọ́ ẹ̀ sọ̀yà o. àní mélòó ló fẹ́ jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ o. ṣé ibi lọ́mí ṣe o tàbí ire o. ire abóníre ìkà abóníkà o. èrè yéyé o èrè o yé o èrè o èrè yé o gbogbo wa la ó jèrè o. èrè o yé o èrè o èrè o gbogbo wa la ó jèrè o. ilé mi tuntun number 10A Owode Kamoro Lekki phase 2. Oh, my doors are open anytime. Oh.
Jáde. Kí ló ṣẹlẹ̀? Sit. No. Nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹni kò dá mi lóhùn. Kí ló ṣẹlẹ̀? Kẹ́sìnrò, mo fẹ́ sọ ìtàn kékeré kan fún ẹ. Ìtàn ìjàpá àti àwọn ẹyẹ oko tí wọ́n lọ sóde ayẹyẹ lóde ọ̀run. Àwọn ẹyẹ wọ́n ní ìyẹ́ láti lè fò, ṣùgbọ́n ìjàpá ò ní ìyẹ́. Gbogbo àwọn ẹyẹ gbogbo wọn wá panu pọ̀. Wọ́n ní káwọn dá ìyẹ́ jọ fún ìjàpá torí pé ó wù wọ́n kán jọ lọ ṣe fàájì lókè. Wọ́n dá ìyẹ́ jọ fún ìjàpá lóòótọ́. Ìgbà tó lóde ọ̀run, gẹ́gẹ́ bí ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ̀, ìjàpá ní kí àwọn fúnra wọn ní ìnagijẹ. Gbogbo àwọn ẹyẹ tó kù, gbogbo wọn fúnra wọn lórúkọ tuntun. Ìjàpá náà fúnra ẹ̀ lórúkọ tuntun. Béèrè pé kí ló fúnra ẹ̀? Gbogbo yín. Àwọn tó ń ṣènáwó, wọ́n gbé iṣu wá, wọ́n gbẹ́ran wá, wọ́n gbọ́tí wá, wọ́n gbóríṣiríṣi oúnjẹ wá. Tó bá ti ń gbé dé báyìí, wọ́n á ní òun rèé ti gbogbo yín. Ó ti gbàgbé pé àwọn tí òun dájú yìí, àwọn ni wọ́n dá ìyẹ́ jọ fún òun tóun fi fòdé òkè tí òun wà. Kí ni gbogbo àṣàmọ̀ tó ń pa ẹ̀? Kẹ́sìnrò, mo rí ẹ nínú ìrà, nínú ilẹ̀ ńlẹ̀. I picked you up. Mo tún ẹ ṣe. Mo dáṣọrò ẹ. Mo dá ẹ lọ́lá. Mo sọ ẹ́ di ọkùnrin tó ṣe é wò láwùjọ. Mo wá mú ẹ. Mo lọ present ẹ fún bàbá mi. Bàbá mi náà wò ẹ́ látòkè délẹ̀. Ó gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀. Kẹ́sìnrò, we got married. Lójijì bàbá mi kú. Láàárín ọdún kan tí bàbá mi kú, company bàbá mi tó wọ́n enjoy monopoly ní gbogbo Lagos Island ó run down. 6 months after, ó bẹ̀rẹ̀ clay business títí ẹ, cash clay. Same business tí bàbá mi ń ṣe. Ó wá inherit gbogbo customers bàbá mi, gbogbo àwọn clients bàbá mi 100%. Ó divert wọn sọ́dọ̀ ẹ̀. Assumptions in your head. Kẹ́sìnrò, 2015 to be precise. Lẹ́yìn ìgbà tí bàbá mi kú, ó sack accountant àti 6 other staffs. May 16, that same 2015, ó withdraw 20 million naira kúrò nínú account bàbá mi. Ó divert fund yẹn sí another account tó jẹ́ orúkọ màmá ẹ̀. Kẹ́sìnrò, láàárín June sí December 2015, ó kó owó tó tó almost 800 million naira from my father's account. Autopsy tó ṣe fún bàbá mi, ó fi hàn pé poison ni bàbá mi jẹ kó tó kú. Léyìí tó já sí wípé ìwọ ni prime suspect lórí ọ̀rọ̀ ikú bàbá mi torí pé wọ́n ni grand beneficiary wọn lẹ́yìn ìgbà tó kú tán. Barrister Johnson warned me, but I was in love with you. Sherlock Holmes, the detective. Ọ̀tẹlẹ̀múyẹ́ tó yanrantí káàkiri gbogbo àgbáyé iṣẹ́ rẹ̀ ṣe. But do you know something? Be right now, right here, mo lè pa ẹ́ bí mo ṣe pa bàbá ẹ̀. Kẹ́sìnrò, I'm a strong woman. You can't beat me. Attempted murder. Additional You are live on Instagram. Give it up, I told you. I told you, you can never beat me.
I told you, I'm a very strong woman. You can never beat me. Keshiro, you can never beat me. Helen. Please arrest him. Arrest him. Yeah. Ajaroko, ó pẹran tán òwe. Ajaroko, ó pẹran tán òwe. Ajá gbàgbé ẹni tó ní. Ajá gbàgbé olówó rẹ̀. Àǹfààní iwájú lajá sọnù owó. Àǹfààní iwájú lájà yìí ti sọnù. Torí péré o, yóò èrè o, yóò èrè o, la ó jẹ́ lábọ̀ o. Mo ní èrè o, yóò èrè o, yóò èrè, la ó jẹ́ lábọ̀ o. Ìwọ gbọ̀ngbọ̀ngbọ̀n bí ifá ó mọ bí ọ̀pẹ̀lẹ̀. Ìwọ gbọ̀ngbọ̀ngbọ̀n bí ifá ó mọ bí ọ̀pẹ̀lẹ̀